Ẹ̀yin tèmi aláyọ̀, happy weekend. Ìgbádùn la wà, weekend la wà. Yes, a fẹ́ relax ara wa, a fẹ́ cool down temper. Nínú eré ṣíṣe, àmọ́ tún rí seriousness náà ń bẹ. Màá play voice note ti arábìnrin Ewatomi. Àwọn èèyàn ṣáà ń jù sí mi, wọ́n ń jù sí mi, wọ́n ń jù sí mi. Mo wo fídíò yẹn pé okay, what can I make out of it o? Kíní kan wá ní okay, àwọn lapses kan wà ń bẹ, jẹ́ kémi náà fẹnu sí. Jẹ́ kí n fẹnu sí lapses. Then ìdí táwọn èèyàn tẹ̀ fún fi ń send ẹ̀ sí mi ni pé àsì ọkọ àti ìyàwó counselor. Ṣé mo jẹ́rìí sí pé lóòótọ́ ni wọ́n sọ? Is it true? Can it be like that? Yes. Àbí kí ló dé èèyàn fi ń jù sí mi díẹ̀ náà nìyẹn náà. Okay, mo fẹ́ ká jọ gbọ́ torí mo fẹ́ rẹ́rìn díẹ̀. So kò sọ ti Ìbàdàn. Èmi wá bíbá ní sí láti sọ ti Ìbàdàn. Màá sọ ti Ìbàdàn. Màá sọ ti Ìbàdàn tó kọ̀ tí ò sọ̀hún. Màá sọ. Ìgbádùn la wà o, ẹ má fi bínú o. Tó o bá ń wá ọkùnrin gidi tí ó bọ̀ kalẹ̀ tí ò ní dá ọ, tí ò ní cheat on you. Tẹ́gbọ́tẹ́ bá tẹ̀ cheat on you, tíntìní náà ni kò ní pọ̀. Tó ò ní rí traces. Tí ó sì bọ̀ kalẹ̀ tí ò ní sọ dáàrin kan kókó òun ò ṣe mọ́ àwọn ọmọ Ọ̀ṣun state inú o. Owó wọn lè mọ́ pọ̀ o, ṣùgbọ́n àwọn àmọ́ bóbìnrin kalẹ̀. Bí ẹ bá ti bóbìnrin kan mú báyìí, àfi tó o bá lò ṣe mọ́, bó lò ṣe mọ́ gan wọ́n tó lè mọ́ bí ọ. Ṣùgbọ́n wọ́n lè mọ́ náwó tó pọ̀ jùjùjù fún ọ, wọ́n ṣe blabla tí wọ́n. Tó bá yẹ pé idán gangan lọ fẹ́ àwọn onídán gangan Ondo. Idán gangan. Ondo Èkìtì Àkúrẹ́, ní ènìyàn. Àwọn lè dóbọn. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ láìda, wọ́n á mọ̀ fi ṣàlejò. Bàbá ń gbé ọ̀rọ̀ ọmọdé òyà, ní ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn náà mọ̀ náwó, ṣùgbọ́n tí wáyà báyìí kanra wọn tí wọ́n bá spark mọ́ ọ lọ́wọ́. Wọn ọmọọ̀rọ̀ sọ, wọn ọmọọ̀rọ̀ kan lè yé sọ, ọ̀rọ̀ díẹ̀ ní sì mọ́ dìbìnú wọn. Tí wáyà báyìí spark mọ́ ọ lọ́wọ́ ọ̀daràn lọ́dọ̀ àwọn ọmọ Ondo tí wọ́n nù. Tọ́bọ̀ wá jẹ́ pé ò ní di ìdán tó ẹgbẹ́ dán fẹ́rẹ́fẹ́ ti tó ọ tó ṣe pé ó ń yẹ̀wà yọ rèé tí wọn ò sì ní máìdì àwọn ọmọ Èkó nù. Wọ́n lè gbéra wọn bùn yàn. Àwọn ọmọ pé èyí tí ìmùdán lọmọ ìlọ́wọ́ mọ̀ jẹ́ fún lówó irọ́ o. Àwọn ò ṣe tí wọn fọ́lọ́ ni ọba dà wọn àbí kọ́ ọmọ kọ́ sọ pé kò sáyé wọn mú dán lẹ̀. Wọ́n fi ọlẹ̀ wọn tó mẹ́lòmíì ni wọn ò kí ẹ̀. Àwọn ọmọ làtọwó kọ ọkàn ẹnu. Ògèdè ìpè ní àwọn ọmọ Ìbàdàn Ọlọ́run pé ti fáwọn ní certificate àlùjọ náà tó ṣe pé obìnrin kóbìnrin táwọn bá kọlù ń ti wọ́n fún ọlọ́wọ́ fún ọlọ́wọ́ ti gba certificate àlùjọ náà ní òrìjà lè sọ̀rọ̀ wọn torí èmi ti gba tèmi sọ́wọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wá sọ àlébù wọn sẹ́mu wọ́n mọ̀ gba nǹkan fúnluwa rẹ̀ padà ni mo gbẹ̀yìn Ìbàdàn fún mọ́ ń bẹ̀ nítorí pé ní àwọn kan wà tẹ́ mọ̀ pé oúnjẹ wa lọ́mọ jó wa lọ́mọ ní mọ́tò wa lọ́mọ ọ̀gùn ọkùnrin náà nù tẹ́ bá wá kọjá sọ́wọ́ Ìlọrin ìlú Ìlọrin èsèlú fìtínà fà kèsèlú jàgídíjàgan èèyàn jàǹkànjàǹkàn lọ wà ń bẹ̀ ṣùgbọ́n tó bá lọ fẹ́ lọrin kó o ti mọ̀ pé dádì yìí ò ní tìjú tọ́pọ̀ gbogbo àwọn alájà sẹ̀rí fẹ́ tìjú mi ni wọ́n mú dán lé wọn lọ́wọ́ gbogbo àwọn alájà kìnnìkì gbogbo àwọn alájà kìnnìkan tìjú mi ni wọ́n mú dán léra wọn lọ́wọ́ kò ní yọ̀ lẹ́nu páwọn tí wọ́n bá yín parí ìjà àwọn àlè dádì ni àdàlà jìnnà tó o bá máìndì Ìlọrin náà dáa èèyàn ni wọ́n. Ṣẹ́rẹ́ Ògùn stéètì ìwọ tó o bá fẹ́ kọ́kùnrin ó chóòkì ẹ lọ fẹ́ Ògùn stéètì àwọn fi ọ́ bí wọ́n lọ lú èbó ni bẹ́ẹ̀ ni 20 years ọ wà Nàìjíríà ọmọ gbọ́ bùkátà rẹ̀ ó sì mọ ọjọ́ kọ wọn tó Ògùn stéètì náà náà dáa wọn náà mọ̀ náwó ṣùgbọ́n wọ́n fi ọ́ lẹ̀ lọ lú èbó tẹ́ bá wò lú èbó Ṣẹ́rí Èkìtì Oǹdó àti Ògùn stéètì ọ̀nà pọ̀jù ń lú èbó ọmọ Ìbàdàn kí àtọ́bà ẹni a máa rè máa jẹ pampasì fàdúgbò wèrè kan ẹni táwọn Ògùn stéètì Ọlọ́run jẹ́ àjọba. Ẹ̀yin èèyàn tí ẹ jẹ́rìí sí pé òótọ́ lọ̀rọ̀ yìí torí fún àwọn ọmọge tó ń wá ọkọ ká mọ́ lọ sífẹ́ ká mọ́ lọ síyàn okay tí n bá ní kí n wò ó with my knowledge and understanding it's true mi kan lè fún ní 100% tán ni ẹ jẹ́ fún 90%. Ìwọ tó bá feel otherwise ìwọ tó bá support like comment ìwọ tó bá feel otherwise like kó dẹ̀ sọ disagreement ẹ please like yes èmi then ti lọrin mo understand ti lọrin jù nínú ètò wọn sọ yìí mo understand ti lọrin jù yes it's true
It's true, Ìlọrin. It's true. It's true. It's true. Ẹ̀yin Ìlọrin tẹ́ bá feel otherwise, ẹ̀yin náà comment. Yes, weekend la wà. Weekend la wà, ìgbádùn la wà. It's kékíní. It's true. Ó ní òun fẹ́ sọ much nípa ti Ìbàdàn, àmọ́ mẹ́nubà fẹ́rẹ́fẹ́rẹ́. So mo need láti travel lọ sí Ìbàdàn láti lọ wádìí àwọn ọkùnrin Ìbàdàn. Tẹ́ bá feel otherwise, if it's not true, comment. If it's true, ẹ ní lóòótọ́ ni. Yes, láti lọ wá ìdí. A wá discover pé Ìbàdàn tó bá fẹ́ Ìbàdàn, wọ́n máa ń yànlè o. Just like àwọn Ìlọrin, wọ́n máa ń yànlè. Ìbàdàn náà wọ́n fẹ́ràn irú ti Ìlọrin, wọ́n fẹ́ràn rẹ̀. Ìbàdàn wọn ò fi bẹ́ẹ̀ tiẹ̀ gba ti obìnrin àwọn ọ̀sọ́rọ̀ tí wọ́n mọ̀ náwó burúkú lé wọn lórí, tí wọ́n mọ̀ gbowó owó kí owó lọ́wọ́ wọn yẹn, wọ́n yìí sábà fẹ́. Àwọn Ìbàdàn wọ́n fẹ́ràn àwọn obìnrin, àwọn thick madam. Àwọn ọmọ fẹ́ràn àwọn thick madam. Àwọn Ìbàdàn wọ́n máa fẹ́ mọ tákà. Wọ́n mọ tákà. Àwọn Ìbàdàn wọ́n yìí gbà lé wọn pamọ́. Wọ́n yìí gbà lé wọn pamọ́. Fún àpẹẹrẹ, obìnrin tí wọ́n fẹ́ wọn, obìnrin tí wọ́n fẹ́ wọn, tí wọ́n bá fẹ́ràn rẹ̀ tákà ní obìnrin yẹn ó ń ṣe òde, àwọn náà máa ń ṣe tébù tí wọ́n lọ́tọ̀ ní àwọn àlè. Obìnrin wọn ó sì lè lọ́kọ. Àwọn míì sì nínú àwọn obìnrin thick madam wọ́n lè má lọ́kọ, àmọ́ wọ́n fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwa la wà ń bẹ̀, àwa là ń ṣe bẹ̀. Àwa là ń ṣe bẹ̀. Wọ́n dẹ̀ fẹ́ mọ protect irú obìnrin yẹn. Wọn ò ní fẹ́ kí èèyàn kan fẹ́ mọ lọ jẹsẹ́ rẹ̀. Ó lè jẹ́ obìnrin tó wà nílé ọkọ, ó lè jẹ́ like thick mommy tí òun náà ò lọ́kọ. Wọ́n máa ń fẹ́ràn tákà. Àwọn Ìbàdàn dẹ̀ ní wọ́n fẹ́ wàhálà pé káwọn mọ lọ visit obìnrin ní far away place. Wọ́n fẹ́ràn like within. Wọ́n fẹ́ràn within. Tá tètè wọbẹ̀, tá tètè lọbẹ̀, tá tètè ṣe kátàṣe, tá tètè padà sílé. Nǹkan tí wọ́n fẹ́ràn láwọn Ìbàdàn. Àwọn Ìbàdàn wọ́n máa ń náwó, àmọ́ wọ́n èé náwó púpọ̀. Ṣe fún mi kí n ṣe fún ọ. Ṣe fún mi kí n ṣe fún ọ. Òun ni wọ́n wà. Wọ́n fẹ́ràn obìnrin tó jẹ́ pé kì í ní fún wọn ní stress, kó má lè mọ gbowó wọn púpọ̀. Ṣe fún mi kí n ṣe fún ọ. Níbi àwọn yes ni àwọn Ìbàdàn ni wọ́n fẹ́ràn dáadáa. Pé ká wá ní obìnrin kan wà ní Ìlọrin o, ó wà ní Kánò o, òun ni màá mọ fẹ́ rá. Wọ́n fẹ́ within. Wọ́n fẹ́ mọ fojú rí nǹkan táwọn ṣe lérèkórè, and at the same time kán mọ protect. So yẹn nǹkan táwa rí gbàgbọ́ nínú, ká rí gbámú níbi ti Ìbàdàn. Kó tó di pé mo fẹ́ gbàgbé eléyìí, àwọn Ìbàdàn kì í ṣe pé wọ́n máa ń sábà jín rárá. Wọn ò ní agbára àti mọ́ jín obìnrin bẹ́ẹ̀ yẹn. Gbogbo ìwọ̀ntúnwọ̀nsì, wọn ò fẹ́ wàhálà. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ comment. Thank you. Bye. Àǹtí Ewatomi, thank you.